wọ́n bá ń sọ pé Imam Sọ́lí sound ẹ̀ ń fi àbùkù kọ Islam ni àbùkù ńlá lẹ fi kọ Islam Imam Sọ́lí sound kò sound rárá ọ̀tẹ̀ ló ń ṣe lórí mọ́ńbà yìí a kì í ṣọ̀tẹ̀ lórí mọ́ńbà yìí mọ́ńbà yìí ló fi ṣe abẹ níwà tí máa jẹ́ kí àwọn èèyàn máa gbógun tìlú ẹ̀ ìyẹn ò ṣe dámẹ́s ìmọ̀ wọn ló wà lórí ẹ̀ a sọ̀rọ̀ tán a tún jupa lórí ẹ̀ ìgbéraga nìyẹn lórí mọ́ńbà yìí tọ́lọ́ tàbí mọ̀tàmọ̀ pé mo sọ ibi tí mo wà yìí mo sọ who are you ọ̀rọ̀ ìsìlẹ̀ èdè kọ́kọ́ sọ yìí wọ́n wá pè é nínú ẹbí yín wípé òun sọmọ ẹbí wa oní ò lè sọ lórí ò lè sọ ń ta wọ́n sọ ìtàn ànọ́bì ń ta ni ókè ò lè sọ ń ta ṣùgbọ́n ẹ lè sọ wípé ànọ́bì fẹ́ ọmọ ọdún 6 ìyẹn ṣe é sọ ń ta ẹ lè sọ pé bàbá ànọ́bì máa wọná ìyẹn ṣe é sọ ń ta ikọ́ tó gbogbo ẹni tó jẹ́ mùsùlùmí ẹgbẹ́ kọ ẹ̀yin tẹ́ jẹ́ mùsùlùmí ẹgbẹ́ kọ ẹ jẹ́ kọ́rọ̀ yìí yé yín gbogbo bí tí mùdírù ń pè wá lọ mùdírù ò pè wá bí mùdírù ṣe wà yẹn mùdírù ti gbà pé àwọn ti wà níwájú Ọlọ́run èmi ni mo sọ bẹ́ẹ̀ fún yín mùdírù ò rí pọ̀ wà lọ́jọ́ èèyàn àwọn tí ń jíṣẹ́ fẹ́ni tó ní àwọn ti kúrò wọ́n ti dojúkọ ẹni tó yẹ kó dojúkọ tó ń jẹ́ Ọlọ́run wọ́n wá ọlọ́ba fún wọn lẹ́mìí gígùn àlùbáríkà nọ́bì wa Muhammad kọ́lọ́ má jẹ́ wọ́n tètè lọ báyìí ṣó yẹ yín sí ṣe rí ọ̀rọ̀ yẹn nígbà táwọn ẹbí dìde yẹn iṣẹ́ ló yẹ kí Imam Sọ́lí ajúwe Islam fún wa ó wá ní o ò lè pàtàn ọmọ ilé ayé lára ni ẹ ṣe rí àwọn ilé ayé lára yẹn náà ọ̀wọ́ gọ̀ ó hàn pé wọ́n gọ̀ láti ilẹ̀ náà ó tún hàn pé wọ́n gọ̀ nísìnyí ẹ má jà bú wọn. ẹ má bínú mo fi ànọ́bì bẹ̀ gbọ́ ọmọ ilé ayé lára mo fi ànọ́bì bẹ̀ wọn ẹnìkan bá kàn ló mọ ṣe rí ìgbésẹ̀ tó yẹ kí wọ́n gbé ọ̀rọ̀ pé wọ́n náwó wọ́n ń ṣe gbogbo ẹ̀ wọ́n ní kì í ṣọmọlé wa ẹ̀ ń sọ pé mùdírù fẹ́ yọ lóyè wọ́n ní kì í ṣọmọlé wa ẹ̀ ní ọba kiri yóò fẹ́ yọ lóyè fún fara ẹ̀ pọ́mọlé ni ẹ́ ìyá sílífà ṣe gbàgbé ńgbà táwa kékeré tẹ yẹgba tìmí tẹnu mi pé mo lá ọbẹ̀ àbí ẹni yẹgba tìmí pé mi ò lọ lé kéwú very simple èèyàn kan wá ní wọ́n ń fìdílé yan oyè wọ́n ń ṣe kínní àwọn alábò. ìgbà tí Aláàfin tó fẹ́ yan ìmáàmù ṣé wọ́n dúró wọ́n lọ purọ́ mọ́ bàbá góòdì tó lọ ṣẹbọ ó gbẹ́bọ kalẹ̀ ó yan àwọn ọ̀dẹ̀ ló wà ń di ẹ̀ mùsùlùmí ló wà ń di ẹ̀ lọ́rọ̀ bóyá gbogbo wa la gọ̀ ni gbogbo wa kọ́ la gọ̀ náà gbogbo kìíní ló yé wa sọ́lọ́run ní ká fi tipátipá jẹ ìmáàmù ni ìmáàmù àdúgbò lásán ó gbọ́dọ̀ fi tipátipá jẹ ó wá níbi tí mo wà yìí mo fi ń da yín lójú kò sí bàbá ẹni tó lè gbé mi kúrò èmi náà ní màá bẹ́ẹ̀ who are you. ìkejì nìyẹn ṣẹ́rí ẹlẹ́ẹ̀kẹta níbẹ̀ òun náà ni wípé gbogbo ọ̀rọ̀ tájọ́ ń fà yìí ẹ jẹ́ kí gbogbo wa jọ kún Islam lé ẹ wo rúurọ́ tẹ́ni tó pèrè ẹ̀ ní lọ́ọ̀yà tó pa nígbà tí ọ̀rọ̀ kan wípé wọ́n fi lé yan mọ́mù wọ́n fi lé yan mọ́mù ìgbà èlò fi ṣẹ̀ṣẹ̀ jáde wípé wọ́n lè fi lé yan mọ́mù mọ́ wọ́n ṣe ìrófin yẹn Nàìjíríà láti ṣe ń sin ni ẹ béèrè lọ́wọ́ ẹni tó sọ̀rọ̀ yẹn pé ṣé òun ò gba fíṣẹ̀ bíi láìsí mọ́ṣáláṣí ẹ̀. wọ́n sì tẹ́ kílè mú pé táwọn ní dọ́là. ṣé kò gba fíṣẹ̀ bíi láìsí mọ́ṣáláṣí ẹ̀. àwọn mùránù ò fi bí fíṣẹ̀ bíi láì kọ́ ilé kéwu tiwọn. ẹ béèrè lọ́wọ́ ẹ̀. àwọn owó olówó tó ní kan fi jíṣẹ́ fáwọn ẹlòmíì àti tó jẹ́ lọ́ọ̀yà tó ń sọ̀rọ̀ yìí àwọn olówó tó ní kan fi jíṣẹ́ fáwọn ẹlòmíì ṣé wọn àmọ́ bá ṣe dọ́bù kúrọ̀sì ẹ̀. ẹ jẹ́ ká jọ sòótọ́ lọ síwájú Ọlọ́run àní nǹkan dàrú kẹjẹ káàtó ẹ ń yọgi lọ síbẹ̀ wọ́n wá ń pè yín bẹ́ẹ̀ lára ń ta mí jọ náà tẹ́ ń pè kìíní yẹn pé tó ń sọ pé má dàá sọ̀rọ̀ lé onílé níjọ́ tó níyàwó 3 tó lọ dúró wájú mọ́ṣáláṣí tó ní afẹ́ retí ẹni tó fẹ́ wá kí ló dé tí wọ́n ní kó má dàá sọ̀rọ̀ lọ́rọ̀ àbí wọ́n rí ọ̀rọ̀ tó ń ṣẹlẹ̀ mọ́ríkàsì kí ló dé tí wọ́n ń dá sí kí ló dé tí wọ́n ní kó má dàá sọ̀rọ̀ lọ́rọ̀ wọn á ní ẹ̀rọ ẹ̀sìn ló kàn wọn ṣọ́rọ̀ àlùwàlá ló ń sọ àbí ọ̀rọ̀ bá ṣe fẹ́ kírun àbí ọ̀rọ̀ bá ṣe máa pín owó súná àbí ọ̀rọ̀ bá ṣe fẹ́ fa ìwọ̀n ọmọ súná ẹ̀ẹ́dẹ̀ fàbùsílẹ̀ àbòsílẹ̀ pé gbogbo bá ṣe ń ṣe ló hàn sí wa oníkálukú wa ń rí ọ̀pọ̀lọpọ̀ 90% àwa tá a rí yìí a sọ̀rọ̀ akọ̀wé yìí ni à ń wo sinimá èèyàn lọ gbé báńdíìtì wá ó gbé wá bá wa gbogbo oníkálukú wa bẹ̀rẹ̀ sí ní jáde wọ́n wá àtàmọ̀ láìpẹ́ nísìnyí ẹ máa rí wọ́n máa sọ wọ́n á ní nísìnyí o àwọn ti rí inú Kùránì pẹ̀lú bá kírísítẹ́nì ṣe ẹ máa gbọ́ láìpẹ́ nísìnyí ẹ̀kọ́ lẹ̀ wọn náà ṣe ìrìn òkè ó débẹ̀ látijọ́ yìí àdìsí kìnnì kan ló sọ àwọn ti rí pẹ̀lú bá kírísítẹ́nì ṣe wọn á bẹ̀rẹ̀ sí ní máa sọ sìn nítorí wípé wọ́n fẹ́ jà yín lólè ó lè ní wọ́n
ó lè gidi ni wọ́n kọ́ lọ wáṣẹ́ ṣe ó lè. Àwọn kú sùúrù. Àwọn ọ̀rọ̀ yẹn pọ̀ tó yẹ kó ń wánú tí a bá sọ̀rọ̀ àìrí abẹ́ní ìtẹ̀rù bóyá ilẹ̀ wà ń bẹ̀ yìí àti tó ṣẹ́rí bọ̀bọ̀ tó wà ní ẹ má bínú pé mo yàgò mí bọ̀bọ̀ tó wà ní ìwé yẹn tí ó nù kíní Yorùbá yẹn ṣẹ́rí bọ̀bọ̀ yẹn ó sọ̀rọ̀ kan àwọn èèyàn ò di ọ̀rọ̀ yẹn mú ó ní òun ni chairman kan àbí president ló pẹ̀rẹ̀ fún country mẹ́fà ní Áfíríkà yẹn ìwọ tó níwọ kíní kan ní country mẹ́fà ení ta ló fi ẹ jẹ àwọn wo ní country yẹn kí ni gbogbo yín jọ papọ̀ tẹ́jọ́ ń ṣe mí ní parọ́ fún yín ẹ fura sí wọn. ẹ̀yin Yorùbá kan ń sùn ni o èmi ò sí Nàìjíríà o ṣùgbọ́n àgbàdo akíbẹ̀ bàjẹ́ bẹ̀ lọ́ ti bí wa ṣùgbọ́n ìgbésẹ̀ tí wọ́n ń gbé yìí àwọn nǹkan tí wọ́n ń ṣe yìí mo lè fẹ́ fàṣìkò yìí sọ mo fẹ́ fi Avenue ti ń sọ fún Ustaz Tijani Adégúnwà tó bá gọ̀ fún Adépọ̀jù ló máa pa o ṣùgbọ́n náà bí ká. ṣe rí nǹkan kan tí àwọn èèyàn mọ̀ tí ọkàn mi fò last week tẹsán prayer mi ẹni pé ṣe rí Tọ́lá ó ní ọ̀rọ̀ tó máa ń move àwọn èèyàn púpọ̀ àwọn tó ń support ẹ̀ ọ̀rọ̀ tó move wọn ló máa ń sọ. ẹgbẹ́ sọ́nà àgbà mo ní tó bá jẹ́ pé ó wà rightful mi ò dájọ́ kóhun ni mò ń mú bẹ̀yẹn gangan òun ló dáa fún bẹ̀yẹn torí ibẹ̀ yẹn òun ló dáa jù fún bẹ̀yẹn tó bá rí bẹ́ẹ̀ náà kò lè lo bó ṣe ń lò yẹn. ó yẹ kó fi kímọ̀ sí. torí ọ̀tẹ̀ tó wà nílẹ̀ ló ṣe lè máa sọ bó ṣe ń sọ̀rọ̀ yẹn ọ̀nì náà ìmọ̀ọ́mù ìlú ẹ̀ sọ̀rọ̀ báyẹn. torí oníṣòwò máa kírun lẹ́yìn ẹ̀ kò tí ẹ̀ ṣe kó máa kírun lẹ́yìn ẹ̀ tí òun lè kọ̀ndẹ́mù ìgbàgbọ́ àwọn èèyàn wàá kàn mọ bó ṣe máa pọ́lìṣì ẹ̀ fún wọn ni. tọ́ni máa gbà pé ìmọ̀ọ́mù yẹn ó ṣe justice torí gbogbo àwọn tó kírun bẹ́ẹ̀ ṣe oníṣòwò náà gbogbo wọn ni sáyẹnsì náà jọmọ gbogbo wọn kọ́ lọ àdísìn náà jọmọ náà èyí tó ti wá fọ́nì jù ń bẹ̀ ní Àmọ̀tẹ́kùn Oòduà tó ń gbé programu ìmọ̀ọ́mù kódà wọn tún lọ jókòó ìjọ tó lọ sínú òbò ó wà pẹ̀lú wọn ṣé Àmọ̀tẹ́kùn Oòduà jẹ́ muslim náà kó jẹ́ christian ẹlẹ́bọ ni ẹlẹ́bọ pọ́nbélé kò sí kò yẹ christian ẹlẹ́bọ ni ẹjọ kí ló kan ẹlẹ́bọ pẹ̀lú ọ̀mọ́mù ìlú tẹ́gbọ̀n ó máa gbé gbogbo plan tó máa ṣe ló máa gbé ẹjọ kí ni tiẹ̀ bẹ́ẹ̀ kí ni interest tiẹ̀ ó sọ pé àwọn kan ló tún rọ wá sáàrin yẹn kó máa ṣiṣẹ́ fún wọn ìyẹn ni wọ́n mú òfurasí iṣẹ́ tó lá òfurasí gbogbo ọgbọ̀n ẹ̀pẹ́ Àmọ̀tẹ́kùn kí ni tiẹ̀ wọ́n jọ ń káàkiri ṣé òun kí ni wọ́n ṣáà ṣe rẹ̀ ni ọ̀rọ̀ yẹn ṣe wá ká alárajọ àtàlọ́rọ̀ gangan fúnra wa lọ báwo ni olówó ṣàṣì máa gbé wa lárugẹ ó fẹ́ gbé òun gan bó ṣe ń dàrú yẹn gan ló ń dùn mọ́ wọn nú ń dùn mọ́ wọn nìyẹn of course wọ́n fi tẹ̀wọ́ lójú ara yẹn níta wọn rò ẹjọ ṣé irú yẹn sì ṣé Àtọ́lá lè kọ̀ndẹ́mù ẹbọ ṣíṣe ló bọ́ mọ̀ṣọ́ kó lẹ́yìn ẹlẹ́bọ máa wọ iná so possible torí mọ̀ pé ẹlẹ́bọ ló ń gbé program òun ló support òun jù and that's the same thing tó ṣẹlẹ̀ lọ́sọ̀ọ̀sà ìlú mi nígbà yẹn nígbà tí mọ́mú tán gbé ọkú olóyè tó gbé tó máa ń gbé mímbà tó máa ń gbé ọ̀pá níjọ́ ìdì eléégún ni Síkírù ó ti kún sí ìjọ ọmọ ní Síkírù kí ló wá ní nígbà ní àìbọn ní káwọn wá gbé ni eléégún ni o tó wọ́n láwà ní fún níjọ ìdí àgbọ̀wà ìmọ̀mú dáadé eléégún Àmọ̀tẹ́kùn Oòduà náà ṣé mùsùlùmí ni so àwọn àtàbánjẹ̀rẹ̀ ara àgbọ̀dọ̀ aláwọ̀ pàkíyèsí tí ò kàn wọ́n kọ́ máa dá torí wọ́n máa yín sí ni wọ́n ní tó ṣètò láíláí wọ́n ní kí ló tán ìyẹn ní kí Tọ́lá lọ ṣe torí pé tó kún máa jẹ lọ máa jẹ bọ̀ àwọn tí èkì máa wó sí wọ́n lè bá wọn yà ayé lára kí wọ́n lọ kóòtù fúnra ara wọn wọ́n gbé lọ kóòtù pé wọ́n lọ bù paternity ẹ̀ láàrin wọn ó tọ́ wọ́n lè ṣe DNA ó ṣe máa lẹ́gbàá bá búrò kọ́ DNA wọn náà gbogbo ìtàn fún àwọn gbogbo máa tọ́ ìlọ́wọ́ kan ní tí ò sí wàhálà mọ́ ẹ wo ẹ máa bẹ́ tó bàjẹ́ lọ́wọ́ gbàdúrà.